Wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Mo fẹ́ pe ọba Ṣọ̀ún tí Ògbómọ̀ṣọ́, mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí lórí ọ̀rọ̀ ìmáàmù Dr. Talahat Yunus. Mo rí àwọn sẹ́ǹdì sí mi kí ni query bóyá lórí ọ̀rọ̀ bọ́n ṣe lọ hajj, bọ́n ṣe yọ mufti. Ẹ má gbàgbé o wípé mo fẹ́ kí ẹ kíyèsí nǹkan mẹ́ta ní ọba Ṣọ̀ún. Christian nìyí o, ó ṣeé ṣe kọ́rọ̀ ẹ̀sìn wa kọ́ mọ́ yé yín. Ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wa, ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kò sí bẹ́ẹ̀ sì dá sí lọ́nà àjà táwọn èèyàn ò ní rò bí nítorí pé ẹ jẹ́ Christian ló jẹ́ ìgbégbèsè tẹ́ gbé. Number one tí mo fẹ́ pè é ṣàkíyèsí sí. Ẹlẹ́ẹ̀kejì, ìjà ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ o tí ẹjọ́ sì ń bẹ ń kóòtù. Wọ́n gbé yín lọ sílé ẹjọ́ pé ẹ lẹ́tọ̀ọ́ àti yọ àwọn. Ẹjọ́ ń bẹ ń kóòtù. Ẹ tún wá ń lọ ìzù query. Mo fẹ́ kẹ́ ẹ wo abala kejì yẹn náà dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta, ìyẹn lọ jọ́sìn, ó lọ ṣẹ̀sìn, ó yàtọ̀ sí culture o. Ẹ jọba lórí ẹ̀sìn wa o. Kò sí ọba náà lórílẹ̀ ayé yìí tó ní agbára kankan àbí àṣẹ kankan lórí ẹ̀sìn wa, Ọlọ́run tàbí ànábì nìkan. Kò nídìí Dr. Talahat Yunus, kò nídìí àti gba permission lọ́wọ́ yín nítorí reason mẹ́ta. Reason aláwọ̀kọ́ ni wípé ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà hùn àwọn àríwọ́de lórí nẹ́ẹ̀tì tí wọ́n ní ẹ̀yin gan ìṣọmọ ilé ọ̀dọ̀ yín o, wọ́n láwọn ọmọ yín rí. Ẹjọ́ sì ń bẹ ń kóòtù, wọ́n ti yọ yín kóòtù, ẹ àpíì ni. Ṣé ẹni tí ẹsẹ̀ rẹ̀ ò tí ì dúró tó tó ń mú ìzù query sẹ́nìkan. Ẹ wò dáadáa. Number two, ó ní wípé ẹ lẹ́tọ̀ọ́ àti kọ query yìí torí pé Christian nìyí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni tẹ́ ẹ sì kọ́ sí ẹ̀ ń bá jà tẹ́lẹ̀. Wọ́n ò ní inú ẹ̀sìn rẹ̀ ní bí yín àbí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ò yé yín. Number three, ó yẹ ìsinmi, ó yẹ kẹ́ ẹ jẹ́ kí ìfẹ́ wà, kẹ́ ẹ ti kóòtù dì náà, kẹ́ ẹ parí gbogbo tí ń bẹ ńlẹ̀, kẹ́ ẹ parí ẹ̀. Ẹ lọ ronú dáadáa ọba Ṣọ̀ún, ta lọba náà nílùú Ògbómọ̀ṣọ́ tọkọrú query bẹ́ẹ̀ rí. Ẹ má gbàgbé o ní pé nílé yìí náà wọ́n ti yan ọba kàtà tó yọ. Ẹ má bà ó kọ́ lé yẹn jẹ́, ẹ sì má bà ipò Ṣọ̀ún jẹ́. Àrùdù sí èèyàn lọ hajj gẹ́gẹ́ bí ìmáàmù mùsùlùmí. Kò sí ọba kankan tí Islam ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí lábẹ́ rẹ̀. Kódà àwọn ọba Mẹ́kà, Islam wa kò sí lábẹ́ wọn. Ṣé ìmáàmù yóò kọ́kọ́ máa gbàyànjá lọ́wọ́ yín kó tó kírun wákàtí 5 àbí yóò wá gbàyànjá lọ́wọ́ yín kó tó kí jímọ̀? Ẹ̀sìn wa ara ẹ̀tọ́ wa ni tí agbára ìjọba gan ọ̀ka láti sọ fún ayé pé a gbọ́dọ̀ ṣe dẹ́sà pé ìjọba ní gbogbo wa wà lábẹ́ rẹ̀. Òfin ìwo lẹ́rù bẹ́ẹ̀ níná, òfin ìwo lẹ ní tó ju òfin Nàìjíríà lọ. Fundamental human right, freedom of religion. Kò sí òfin àfikán tó ju òfin Nàìjíríà lọ. Tẹ́ ẹ mọ́fin táwọn ẹgbẹ́ Islam bá ṣe. Tábàbá rẹ̀ sọ nípa pé bóyá òfin kan bẹ́ẹ̀lẹ̀, kápẹ́ bá lófin irú ẹ̀ kò débi ẹ̀sìn wa o. Islam ni ìmáàmù ń ṣe, Islam là ń ṣe, ara Islam ni hajj kì í sara culture. Ẹ jẹ́ ọba lórí Islam. Tẹ́gbọ́n ẹlẹ́jọba àlú o, tẹ́ bá fẹ́ ṣe ọba àlú yín kódà Nàìjíríà gan tó jẹ́ aláṣẹ, ìjọba Nàìjíríà tó jẹ́ aláṣẹ kò lágbára lórí Islam wa, ó fún wa láàyè Islam wa ká sí. Kábíyèsí, ariwo ti pọ̀ jù lórí yín. Láìpẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra, gbogbo àwa mùsùlùmí máa jáde. Ìmáàmù tọ́lọ́ yàn fún yín ń bẹ̀ yẹn, tọ́lọ́ yàn fún yín ní Ògbómọ̀ṣọ́, ìmáàmù gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ni. Tí nǹkan kan bá ṣe, kò sí ìlú náà láti ní jáde
láti sọ fún ìjọba. Kódà tẹ́ ẹ̀ bá lọ rọ intense ìfún yín ju ọ̀sẹ̀ kan lọ, àwa mùsùlùmí ilẹ̀ káàró òjìrè á jáde á wà tọrọ lọ́dọ̀ ìjọba pé kó stop yín. Bóyá mo bá ṣe ni kó yọ yín, àbí kó fún yín lànà bẹ́ẹ̀ ṣe máa ṣe, bẹ́ẹ̀ mọ ìlànà tó yẹ kẹ́ máa tẹ̀lé. Ẹ má dogun ẹ̀sìn ẹlẹ́ àwọ̀ ọ̀jágun ẹ̀sìn o, a ṣe wàhálà o, kò sígbà kan tí mùsùlùmí máa ń fa wàhálà o. Mo dẹ̀ sọ fẹ́ yẹn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ náà yìí pé kì í sọ̀rọ̀ wàhálà lèyí. A fún ọba ní ọ̀sẹ̀ kan péré ó kó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àrífín iná ní kí wọ́n máa sọ pé ẹnìkan sọ fóun kó tó lọ ájì. Ta ni ọ́? Ta ló ń tọ̀hún? Tọ́mọ̀ gbàyànjá lọ́wọ́ rẹ̀ láti ṣe Islam tí a ọba kankan ò jẹ́ ọba lórí Islam wa, ẹ lè jọba lórí ìlú tá a jọ wà. Ẹ sì ju òfin Nigeria government lọ, òfin orílẹ̀-èdè Nigeria constitution ẹ jù lọ. Òfin gangan ó gbé ètò kalẹ̀ láti help hajj kó lè rọrùn. Ẹ̀rọ alẹ́ nìkan ọ̀gbà pàmísẹ̀ ẹ fún kwérì yín ẹ lọ fi pamọ́ sọ́dọ̀ ara yín. Àgbọ̀dọ̀ tó rú pé kì í ṣe pé ọ̀rọ̀ pé kìnnì kankan pé bóyá wọ́n tọwọ́ bọ àṣẹ yín nínú ta ni yín wájú Ọlọ́run. Ṣé pásítọ̀ chọ́ọ̀chì yín ẹni fún kwérì pé kí ló dé tó fi travel? Mo wá pé gbogbo ẹ̀yin mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí orí yín ó pé gidi lórí ọ̀rọ̀ èyí. Ẹni ó bá support ní tó bá ṣe yóò sórí burú ni, ọ̀rọ̀ rẹ̀ ó dàrú ni níwájú Ọlọ́run. Èèyàn lọ perform hajj ṣé nítorí páwọn èèyàn wá pariwo wọ́n wá kí bí wọ́n ṣe wá kí Olúwo, kí ni ń bí inú gan? Tó bá pera rẹ̀ ní mùsùlùmí ẹ gbọ́dọ̀ support irú ẹ̀ o. Wọ́n ní síkọ̀ yẹ kó sọ olóyè ọba, àwa ni olóyè ọba. Wọ́n ní kẹ́ ẹ mọ̀ sí ni àìsàn olóyè ọba, àìsàn olóyè ọba o, rárá o. Ẹ̀sìn wa kò sí lábẹ́ ọba sẹ́, mùsùlùmí ò sí lábẹ́ ọba. Àmọ́ tá a bá jọ wà ń lò wọ́n fi yín ṣe ọba iyì, wọ́n kàn kì í ṣe ọba òfin, kì í ṣe ọba aláṣẹ péré tí ń bẹ Nàìjíríà náà ní ìjọba. Chairman local government kì í ṣẹgbẹ́ ọba níbi ọ̀rọ̀ òfin àti àṣẹ débi pé a máa tọwọ́ bẹ̀ sí wa. Nígbà tẹ́ ti jẹ́ Christian ẹ yọ̀lẹ̀ tọ̀ ìmọ̀ràn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. Kò sí báwọn èèyàn ó sì máa gbọ́rú ọ̀rọ̀ yìí tí inú wọn máa dùn. Tẹ́ ẹ bá rẹ́nìkan tó bá nínú òun dùn àmọ́ náfìkì ni. Bínú bá ń bí ọ sí Dr. Talat Yunus ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan ṣoṣo tí ó sì sí ẹnìkan tí ó gbé ṣubú, tínú bá ń bí ọ sí kése bí irú ọ̀rọ̀ báyìí. Ìyẹn tí á jí Ọlọ́run dé ní àṣẹ tọlọ́run, ìpèpè tọlọ́run lọ dáhùn rẹ̀. Ẹ wá ní kó máa dáhùn kwérì. Ìmáàmù má dáhùn kwérì ẹ bá fẹ́ lọ sí kóòtù kó lọ kóòtù. Àdẹ́mọ́rọ́ ẹ̀yà ajàfẹ́tọ̀ọmọnìyàn tẹ́ ń bẹ lọ́yọ̀ state ẹ gbé ọba ìgan lọ sílé ẹjọ́ kẹ́ ẹ sọ fún pé kò gbọ́dọ̀, ẹ̀yà ará Ọ̀yọ́ state náà ní ẹsẹ̀ kò gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn bá mọ́, kọ́ mọ́ bàá máa dájà alẹ̀ kí ilé ẹjọ́ kó sọ fún pé kò gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn bá mọ́. Lọ́ba pàṣẹ fáwọn ará ṣọ́ọ̀ṣì rẹ̀ bọ́ bà gbó. Ẹ̀rí wàá fi ni o. Àwọn ọba ń bẹ tọ́pọ̀ tí wọ́n fún Islam lápọ̀nlé, kò sẹ́nìkan tó rí wọn fín, àdẹ̀jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí wọn. Ṣùgbọ́n tí èèyàn bá mú tó bá bẹ̀rẹ̀ sí máa rí ẹ̀sìn wa fín, ń sọ pé bí ìgbà pẹ́sìn ò sí, àbábùkù bẹ lára ẹ̀sìn àbí ẹ̀sìn wọn máa ń ṣe. Kò nídìí àti gba ìyọ̀ǹda kankan lọ́dọ̀ yín. Ó lè bù yín gbọ́, kábíyèsí, mo ń lọ àjò yín tọ́rẹ̀ bá ń bẹ láàrin yín, tẹ́ ìgbéra yín lọ kóòtù. Lè bù yín gbọ́. Gbogbo ìwé àwọn ń gbò. Yóò gba ìyọ̀ǹda lọ́wọ́ yín fún kíni? Tọ́rẹ̀ bá ń bẹ láàrin yín, ó lè bù yín gbọ́ pé kábíyèsí mo fẹ́ travel gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ́rẹ̀. Ṣùgbọ́n nígbà tó pé ìgbéra yín lọ ilé ẹjọ́ ẹlẹ́ẹ̀ṣẹ̀ ti pánẹ́ẹ̀lì ẹ̀yọ́ kì í sọmọ ilé ayé lára, gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ náà ń gbé wá báyìí tẹ́yìn náà ń wẹ́kọ̀mù ẹ̀ rí bí yín ṣe tó nígbà tẹ́ ẹ̀ dá wọn tí wọ́n ń fọ gbólóhùn àbùkù. Kọ́kàlùkọ́ ọlọ́rin mọ̀ dáadáa yìí pé kò sí ẹnìkan tó bá ya wèrè lókù ní Islam náà tako Dr. Yunus Talat. Oyè Islam oyè ìmáàmù kì í ṣe ilé alára lónìí o. Wọ́n fi lé tó wọ́n máa fi máa tò, wọ́n sì máa fi àṣẹ ìjọba Islam tí è ṣẹbọ tí è lọ ṣọ́ọ̀ṣì, àṣẹ ìjọba Islam tí ó mọ̀ ju Islam nìkan lọ wọ́n máa fi tò. Ṣùgbọ́n àbẹ̀ta ló láṣẹ Islam? Ṣé pásítọ̀
tọ́jọba ní Ògbómọ̀ṣọ́ lọ láṣẹ Islam ni àbí ọba tí wọ́n ṣe ìrúbọ fún kó tó dorí oyè ta ni gọ́ọ̀mẹ̀ntì gan ọ̀gbọ́dọ̀ sọ pé òun fẹ́ use query bá a ṣe wà ní ìsìn bí mọ̀ ṣe wà ní ìsìn kìí ṣe olóyè tí gọ́ọ̀mẹ̀ntì lè sọ pé ó ṣe ṣe báyìí gọ́ọ̀mẹ̀ntì free wa ká máa ṣe sí wa àwọn olóyè yín tẹ́jọ wà láàfin tẹ́jọ ń ṣe oyè yín láàfin báyà lẹ́lẹ́ mọ́ fún query báwọn ń pè pé oyè ààfin ni gbogbo ẹ̀yin mùsùlùmí níbikíbi tẹ́ bá rí ẹwà bí ṣe rí nù o ẹ má gbé Islam dé abẹ́ ààfin kankan àfààfin tó bá jẹ́ pé ààfin yẹn náà ààfin Islam ni bólúwo ṣe rí nìsín wọn ò wé ńlá wà ní àṣà wa ni olúwọ̀sẹ́ yóò wé láwà ní kò sì gbọdọ̀ mọ́ lọ jímọ̀ yóò sì wé láwà ní so kò ní òun gbà pé bí tí a ṣe rí ń bí inú olúwo gẹ́gẹ́ fúnra rẹ̀ pẹ̀lú adé rẹ̀ nínú tàn ó kírun jímọ̀ táwọn èèyàn kírun lẹ́yìn ẹ̀ so tí ẹ̀ yàtọ̀ àmọ́ ní gbogbo òlú yòókù nílẹ̀ káàárọ̀ òjìire tí ò nírú ìtàn Islam báyìí àbí doctrine Islam báyìí yẹ gbọ́dọ̀ mọ́ ṣọ́ra sí Christian ẹ̀sìn tí ẹnìkan ò ní yíṣù query fún pásítọ̀ church yín kó ṣe báyìí látàfíà kan ẹ̀sìn tí ẹlẹ́bọ ṣe tiẹ̀ mùsùlùmí náà kẹjú ṣe tiẹ̀ lọ́tọ̀ so tẹ́yìn bá jọba wọ́n ti límìtì gbogbo tó bá jẹ́ ọ̀jọba lórí ẹ̀sìn wa o ọ̀jọba anybody ọ̀jọba lórí ẹ̀sìn wa o kódà ọba tán pè lọ́ba mùsùlùmí gan kò gbọ́dọ̀ tako Islam tó bá tako Islam á gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni ká tó ń bèrè tí ìbá ṣe mùsùlùmí ẹ̀sìn mọ́ ọ̀rọ̀ mi pé bóyá bí èébú náà ṣe reality àwọn èèyàn ń bínú jù báyẹn lọ wọ́n ń bínú jù báyẹn lọ wọ́n fẹ́ kí àwa mùsùlùmí ká dìde sí yín bẹ̀tà sọ fún yín pé ìjọba ní ká fẹjọ́ yín sùn kó kó èrè ẹ̀yìn gan pé ṣé ẹ fẹ́ máa dá ìjẹ ẹ̀sìn lẹ́ẹ̀ni kọ́dẹ̀ kọ́ yín kọ́ sọ fún yín ibi tágbára yín tó mà ètò pé à ń fún yín nímọ̀ràn rẹ̀ ní ẹ̀sìn ìdí tá a fi ń fún yín nímọ̀ràn náà ní pé kẹ́ ẹ má bàa máa kọ́ sí wàhálà ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ẹ múra ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù tí gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá tá à ń bẹ lẹ́yìn ẹni gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin tí ẹ̀ sọ lórí burúkú ẹ̀yin tí nǹkan yé ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ lọ́hùn kírú ọ̀ṣẹlẹ̀ sí yín àbọ̀mọ yín àbẹ́gbọ̀n yín àbára yín kún fún lóyè kan ayọ̀ àbí wọ́n yẹpẹrẹ rẹ̀ àbí wọ́n náà lọ mẹ́lòmíì wà gbogbo ẹni tí ó bá fẹ́ kírú ọ̀ṣẹlẹ̀ sí òun ẹni tí ó fẹ́ àbùkù fún ẹ̀sìn Islam tí ó fẹ́ àbùkù fún mùsùlùmí ẹ unite ó ṣeé ṣe títí ọ̀sẹ̀ kan ká sọ fún àwọn mùsùlùmí pé wọ́n jáde láti sọ fún ìjọba ẹ sì gbọ́dọ̀ fàjẹgbọn kankan èyí ò tó nǹkan tá a já sí o àti ń lu Ògbómọ̀ṣọ́ àtẹlẹwẹ ẹ gbọ́dọ̀ fàjẹgbọn inú àbá tó fi bá fún yín láàyè rẹ̀ peaceful demonstration ó ṣeé ṣe ká máa múra fún kí kọ́mọ́ sí ìlú kan nílẹ̀ káàárọ̀ òjìire láti sọ fún ìjọba wípé ẹ bá Zọ̀ún Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ Ọba Ghandi kọ́mọ́dàjẹ́ ẹsẹ̀ ńlẹ̀ àwọn èèyàn nígbà yẹn láíláí o àrò àjìwà àjìtọ̀ yẹ wá lọ́dún yìí bó ṣe wọ́n tó a lọ àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run tí bá ń bínú kọ́ má bínú mọ́ bó bá sì fẹ́ máa bí lọ tí wọ́n bá ṣe ni kò sí. wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.